ẹni lórí lórí ń fọ́ o ẹni lórí lórí ń fọ́ o ẹ̀gbọ́n Àyìndé ìgbà jẹ́ ń pèsè ọ̀pọ̀ ọmọ ní ó káàkiri ó ṣe ẹni lórí lórí ń fọ́ o. Alhaji King Dr. Saheed Òṣùpá àwọn náà tún mú wá, Alhaji Pasuma àwọn náà tún mú wá. Obesere náà ṣe dáadáa. Alhaji Obesere àwọn náà. So wọ́n change kíní yẹn. Malaika wẹ́wẹ́ gbogbo wọn Àkànní. Alhaji Taye Currency gbogbo wọn ló ṣe dáadáa. Wọ́n mú kíní yẹn wá lóríṣiríṣi ó jẹ́ kí Fuji máa dùn sí i, ó ń tuntun sí i létí àwọn èèyàn. Mo á rò pé kí làwọn náà fẹ́ ṣe even juju. Àwọn bàbá wa Ebenezer Obey Shina Peter náà yà Shina Peter àwọn náà tún tán afroju Shina Peter ìgbà tí wà lóde. Bàbá wa Wáìkì Àjàó àwọn gógán àwọn náà ṣe púpọ̀ nínú bí wọ́n ṣe bí jùjú ṣe di tuntun. Ṣé you understand? So oríṣiríṣi bẹ́ẹ̀ hip hop táwọn aráàlú wa ń kọ nígbà kan òun kan náà kọ mọ́ sìn. Ó ní sìn. Òun kan náà kọ mọ́ sìn. For example sìn àwọn tó kọ afrobeat wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ hip hop but nsìn wọ́n tún ń ṣe amapiano. Amapiano. Yeah, láti lè máa fi beautify orin yẹn ó lè máa tuntun sí létí àwọn èèyàn kí làwa náà lè ṣe. Gẹ́gẹ́ bí olórin mùsùlùmí láti àsáwọn Káyọ̀dé Sọ̀díìkì àwọn wàhídì táwọn náà ti kọ́ngbà àríyọ̀ láìpẹ́ ní nǹkan lákọ̀ṣẹ́ láàrin ẹ̀yin olórin mùsùlùmí tí ó fẹ́ má ṣẹlẹ̀ rí ikú Rúkà Gàwátì Allah àpàràkọ́lọ́mbà gáfà rẹ̀ kò foríjì nígbà tí kìíní tó já fáwò tó já pàwò bó ló ṣe lára yín. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo ètò náà ni Oyinmomo o láti ààfin AK Media Concept níbi tí a ti ń dábí ẹrú tí a ti ń rọ̀ bí òwe. Lónìí a ti lọ sí àárín àwọn olórin mùsùlùmí tí wọ́n ń kọ́ tí wọ́n sì ń ṣe dáadáa láàrin àwùjọ. Ẹni tí amútọ̀yìn wá lónìí àwọn tó gbé tí ó gba ibi tó yàtọ̀ nígbà tí ẹ bẹ̀rẹ̀ nígbà náà lọ́hùn. Gbogbo ayé náà ló ń ṣe lémọ̀ pé ìwòtún ni ọkùnrin gbédè yìí. Ẹ wá jẹ́ kí n mú Alhaji Abdulkabir Alayande èrè àsálátù ẹ jẹ́ kí n mú wá sí ojú ọ̀ràn yín bàbá ẹ mọ̀ káàbọ̀. Àrẹ̀mú tún ti gbé lọ sí adé ẹ̀fẹ̀sọ̀ máa bá mi bọ̀ àkọ́kọ́ innovator rẹ̀ nínú àwa olórin yẹn sí. Gaskiya jojúmọ́ là ń tẹ̀síwájú o lọ́nà ọpẹ́ wa fi pọ̀ ènìyàn tó sọ pa òsún kó tètè fura sára ẹ̀. Àwa ti sún ìwọ sì dúró níbi o ti ń ṣeré yẹ̀pẹ̀ ó jẹ́ yá sún tọ̀ wá kábàlẹ̀ jọ sún papọ̀ àǹfààní ara ẹ̀dá kò màmá mọ́ lọ́nà kan má torí ohun tí ó tó nǹkan kó fi kẹ̀yìn sẹ́nìkan èèyàn tó ṣeun tó dùn ẹ́ lénìí lè padà ṣeun tá a dùn mọ́ ẹ gbogbo ènìyàn tó bá ti gbèrò dáadáa sí wa ọba mímọ́ dákun dàbọ̀ ṣe dáadáa fún wọn. Ẹ ṣe púpọ̀ olótù. Ẹ mọ̀ káàbọ̀. Yes sir. Èyí tí ẹ mú wọlé yìí nígbà náà lọ́hùn tí Alhaji Ismail Abiodun Ọ̀rọ̀pọ̀ tó pè wá. Yes sir. Ọ̀kan àwọn oníròyìn tí ó ń ṣe fún ọ dáadáa nípa ilé ìwọ́rọ̀ lọ́gbọ̀n ní ìwà ẹni tí a ń kọlu Ayéfẹ́lẹ́ báyìí. Ayéfẹ́lẹ́ sáyẹ̀ ni ayé sọ pé ẹ mú wọlé ẹ gbà wọlé bóòrọ̀ lè ṣe jẹ́ ń gbà yẹn. Ẹ ṣe púpọ̀. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah shukran. Ṣe mọ̀ pé àwọn oníkẹ́ wọn ní tajri lahum umuru bi asbabin laha ilalun tajri lahum umuru ala muqaddara Allah. Inshallah. Léyìí tó túmọ̀ sí wípé kádàrá ẹ̀dá a máa lọ gẹ́gẹ́ bí a ṣe pè gbogbo ẹ̀. Ìgbà míì èèyàn máa ń lérò pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe tọ́lọ́ máa ní báyìí ni kò ṣe gbé gbà. Kó tó di pé mo ṣe album tí mo kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ta pé àkọlé ẹ̀ ní èrè àsálátù. Èrè àsálátù. Mo jẹ́ olùṣe àkóso orin producer ni mí máa ń produce oríṣiríṣi. Ẹ máa bá wọn tó nípọ̀. Máa ń compose gangan fún wọn pápá. Because ẹlòmíì olórin ni òǹkọrin ni ó dá lẹ́nu ó dá ń tọ́ ó dẹ̀ gbónu ó gbójú ó gbóyà ṣùgbọ́n
kò fi bẹ́ẹ̀ ní ẹ̀bùn wípé kóhun náà kọ́ fún rẹ̀ nǹkan tó dà ó lè hun but tó lè máa ní kìmí tó bó ṣe yẹ kó tó so tá bá ríru ẹni bẹ́ẹ̀ àwa máa ń compose fún wọn tá bá ti gbé sí lẹ́nu ó máa gbé kalẹ̀ rẹ̀ gí bí ẹni wípé òun gangan ló ṣe kiri yẹn ni tiwa ní káwa gba owó iṣẹ́ ti tiwa so èèyàn lèmi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo á rò yí pé fọdún mélòó ó pé mo ṣe fúngbà pípẹ́ gan-an mo ṣe fúngbà pípẹ́ gan-an bí ọdún mẹ́wàá bí ogún ọdún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a fẹ́ tó bí ọdún méjìdínlógún tí mo fi ṣe 18 years a fẹ́ tó bẹ́ẹ̀ nílùú Abẹ́òkúta àbí lẹ́kọ̀ọ́ ń bí Èkó Abẹ́òkúta sọmọ Abẹ́òkúta ní ọ̀gẹ̀ mọ́nú ara wọn ni àná ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mi ò ní òrò mẹ́bẹ́ ní mọ́kọ́ bẹ́ẹ̀ ni ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé kìí ṣe kìkì tó sọ ń gbà wọn èmi náà ló sọ bẹ́ẹ̀ kìkì àpọ́nlé ibi tó ti ń pọ́n nílé tó ju gba ẹnu lọ béèrè kó o tó wọ̀ ẹ káàbọ̀ àwa lọ́mọ odò ọgbà tó lálé Ìṣẹ́yìn jà so ìlú kábíyèsí ajérò tútù kábíyèsí so bó ṣe jẹ́ ní ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí níjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ lókè Ògùn lọ́hùn lókè Ògùn nílẹ̀ adúláwọ̀ Áfíríkà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulillah so à ń ṣe kinní yẹn ní àlàfíbọ̀ Èkó Abẹ́òkúta káàkiri ńgbà yẹn mo ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ Joat Record oríṣiríṣi album náà láti ṣiṣẹ́ pẹ̀lú wọn ṣùgbọ́n èrò kan máa ń wá sí mi lẹ́mìí pé ṣé orin Islam mùsùlùmí ni mí mo lọ lé kéwú níwọ̀n bá tí agbára àwọn òbí mi gbé mo kàwé náà níwọ̀n bá táwọn agbára àwọn òbí mi gbé ṣé bá ṣe máa dẹ̀ máa ṣe orin Islam náà kò yẹ ká àwọn èèyàn àwọn music kọ̀ọ̀kan wọ́n mú new pattern wọnú ẹ̀ wọ́n yàbàrà díẹ̀ wọ́n mú wọ́ tá bá ní ká wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ fújì nígbà kan ẹ̀yẹn wo àwọn Alhaji Dr. Sikiru Ayinde Barrister wọ́n bá gáfárà Olúwa kó bá wa ṣàforíjì fún ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ orin wọn. ẹni lórí lórí ń fọ́ o ẹni lórí lórí ń fọ́ o ẹ̀ńkọ́ Àyìndé ìgbà jẹ́ ń pèsè ọ̀pọ̀ mọ̀ọ́dọ́ káàkiri ọ̀sẹ̀ ẹni lórí lórí ń fọ́ o. ẹ wo wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Kollington Àyìnlá náà King Wasiu Ayinde Marshal bí wọ́n ṣe ṣe títí wọn náà ẹ rí i pé nígbà tó time kan ẹ rí i pé Barrister wọ́n tún change pattern wá ó ti gbé kọ́ léèrè ẹ máa ń gbọ́ Fuji garage ìjọ ó call strings wọ́n lè play strings sínú ìyẹn but ilé tó kọ́kọ́ mú wá yẹn ó ṣeé ṣe kí tó bá fẹ́ play strings sínú ẹ̀ kó máa divert etí èèyàn lọ síbòmí kó mọ̀ gúnrégé síbẹ̀ kó mọ̀ jókòó dáadáa but ilé tí wọ́n mú wá ẹni tó mú wá nípa bambari pátápátá ni Alhaji Abdulwasi Ayinde ọmọ gbọ́láhùn amínà ayégún Olúwa kó bá wa lọ́ra ẹ̀mí wọn wọ́n mú wọn pátápátá gan so wọ́n tọwọ́ bọ̀ Alhaji King Dr. Saheed Òṣùpá àwọn náà tún mú wá Alhaji Pasuma àwọn náà tún mú wá Obesere náà ṣe dáadáa Alhaji Obesere àwọn náà so wọ́n change kinní Màláíkà wẹ́wẹ́ gbogbo Àkànní Alhaji Taye Currency gbogbo wọn náà ṣe dáadáa wọ́n mú kinní yẹn wá lóríṣiríṣi ó jẹ́ kí Fuji máa dùn sí ó ń tuntun sí létí àwọn èèyàn mọ́ àwọn pé kí làwọn náà fẹ́ ṣe even jùjú àwọn bàbá wa Ebenezer Obey Shina Peter náà yà Shina Peter àwọn náà tún tán afroju Shina Peter ìgbà tí wà lóde bàbá wa Wáìkì Àjàó àwọn gangan àwọn náà ṣe púpọ̀ nínú bí wọ́n ṣe bí jùjú ṣe di tuntun ṣe understand so oríṣiríṣi bẹ́ẹ̀ hip hop táwọn aráàlú wa ń kọ nígbà kan òun kan náà kọ mọ́ ń sìn òun kan náà kọ mọ́ ń sìn for example ń sìn àwọn tó kọ afrobeat ni wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ hip hop but ń sìn wọ́n tún ń ṣe amapiano láti lè máa fi beautify orin yẹn kó lè máa tuntun sí létí àwọn èèyàn kí làwa náà lè ṣe gẹ́gẹ́ bí olórin mùsùlùmí lábẹ́ àsáwọn Káyọ̀dé Sọ̀díìkì àwọn wàhídì táwọn náà ti kọ́ ń gbà ríyọ̀. a gbọ́dọ̀ sọ pé ó yàtọ̀ sí wọn nǹkan tí wọ́n mọ sílẹ̀ òun làwa náà fẹ́ dọ́gbọ́n fikún fọwọ́kún tí ò bá sí Ànábì Ibrahim ni aleyhi salatu wasalam òun ló pilẹ̀ Kaaba òun ló bá foundation tọ́lọ́run gbé kalẹ̀ ń bẹ̀ pé foundation tọ́lọ́run gbé kalẹ̀ yìí nǹkan ló gbọ́dọ̀ jẹ́ ẹjẹ́ àmọ́ nǹkan lé lórí ilé àkọ́kọ́ lórí ilẹ̀ ó mọ nǹkan lé lórí Ànábì bá lẹ́nu ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì wa tún ṣe ni ṣe to understand albarka
anabi Ibrahim alayhi salatu wasallam ló rántí Muhammad sallallahu alaihi wasallam. Albarika àwọn bàbá wa ìdí àríyọ̀ yìí alájà Káyọ̀dé Siddiqui alájà Afsa Siddiqui alájà Fatima Jafariya alájì Ibrahim Labaika alájì Ahmad Aláwìyé alálùbáríkà ọ̀rẹ́ mi ọ̀la alájì Mumin Damilọ́lá alájì Talish gbogbo àwọn nǹkan tí àtàyé lóyún náà àtàlájọ ayélujára dárúkọ wọn àmì gbọ́dọ̀ bá dárúkọ ayé lóyún gbogbo nǹkan tí wọ́n ti ṣe ní tipẹ́tipẹ́ yẹn náà òun náà ni àwa náà tún gbé tuntun lé lórí la gbé tuntun lé lórí so mo ṣe wò pé kí la lè ṣe láti fi àrà tuntun sínú orin Islam la ṣe yí síbẹ̀ yẹn lẹ́yìn sí bo dédé yí síbẹ̀ lásán sà. mo fẹ́ mọ bí tẹ́ yí sí ni. ká tún àwọn èèyàn létí pé orí ètò ìmọ̀ náà làwọn ẹni tí a sì mọ́ wá tẹ́ bá ń gbọ́ èrè àsàlátù wọ́n láàmì làkàdà àdá bàbá ó yá ìtẹ̀síwájú. ṣe rí Islam jẹ́ ẹ̀sìn tó kó oríṣiríṣi nǹkan sínú gan-an tó pọ̀ ó kó ọgbọ́n sínú ó kó ìmọ̀ sínú ó dẹ̀ fẹ̀ gan-an ṣùgbọ́n tí èèyàn bá rí dé náà ló mọ̀ dé. ní àkókò kan tèmi kéré táwa ní primary school tó bá ti di ọjọ́ Mọ́lid Nẹ̀bí lákòókò Mọ́lid Nẹ̀bí a máa ń kọrin kan nílùú tiwa ní Sẹ́yìn wípé Sàdátù lànà àlìyáwó Sàdátù lànà àlìyáwó yàwòmọ́lì mọ́lìdì yàwòmọ́lì rahma lílì mùsùlùmí àlìyáwó ọjọ́ òní ọjọ́ rere ọjọ́ òní lọ́jọ́ rere ọjọ́ tí a bí ànábì Muhammad ọjọ́ ńlá ló ní ń ṣe ọjọ́ rere. ẹ jẹ́ káwọn mo ṣe gbé orin yẹn ṣe mọ̀ pé ó jọ nǹkan tí èmi ń kọ lọ́wọ́lọ́wọ́ sí lórin títí tèmi. bẹ́ẹ̀ ni kò sí àtọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni. ṣe understand ẹ wá tún jẹ́ ká wò náà bákan náà wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó kúrò ní ìlú Mẹ́kà ó lọ sí Mẹ́dínà wọ́n ní wọ́n lùlù pàdé ẹ̀ wọ́n kọrin pàdé ẹ̀ lọ pé tọ́lá alibadiru aláìná ìzàníyàtìlì wádà ẹgbọ́ ohun tí wọ́n fi kọ́ táwa gbé sórí tùgbà táwa ń ṣe ń sìn kọ́ ṣé kò ní ṣe rẹ́gí orin yẹn lárúbáwá ló kọ́ bó lè gbọ́ ní bàndírì ni wọ́n lù sí nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ ni ìlú títí wọn nìyẹn ìlú tiwa làwa ń lù sí ní Mẹ́kà lọ ní Mẹ́dínà òun ní ṣe lù ìgbà tí orin yẹn délẹ̀ wá ń bí àtọ́dé tọ́lá alibadiru aláìná ìntàní ẹ̀tí different tó wà níbẹ̀ òun nìyẹn ṣùgbọ́n mo gbé òṣùbà fún Dr. Yinka Ayéfẹ́lẹ́ ọ̀gá ni wọ́n aṣíwájú ni wọ́n mo ń wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mo dẹ̀ gbà fún wọn so wọ́n dẹ̀ fi ọwọ́ ìfẹ́ wọ́n fi fà mí mọ́ra wọn ò rí mi gẹ́gẹ́ bíi pé ṣe bí ọ̀tọ̀ ni ẹ̀sìn tó ń ṣe polongo bó tún yà sí ọ̀sìn tèmi ń polongo yàtọ̀ sí èlé tí wọ́n ń polongo kí ló wá fẹ́ fi mí ṣe mẹ́ńtọ̀ ẹ̀ fún wọn ṣe bẹ́ẹ̀ fún mi mo ń fa àkókò ìgbà ládùúrà fún wọn pé ẹni wájú ni wọn ní jábọ́ nígbà kankan agbára Ọlọ́run ọba wọn mọ̀ pé bí tẹ́ ń bá ìbéèrè bọ̀ nìyẹn wọ́n dẹ̀ mọ̀ pé mo ti dáhùn ìbéèrè yẹn. torí kan táwọn èèyàn ń sọ táwọn èèyàn ń gbé tán wí káàkiri ni pé Yinka Ayéfẹ́lẹ́ kó rojú sí kò fẹ́ rí yín kò tiẹ̀ fẹ́ bá yín ní kankan ṣe nígbà tí ó rí pé láyìn tẹ́ni mú yìí láyìn mi lọkùnrin ń lò yìí ọba ṣẹ́jẹ́ ni. irọ́ kò sí nǹkan tó jọ kò rí bẹ́ẹ̀ kò sí nǹkan tó jọ even recently tẹ́ bá wò dáadáa a jọ ṣe album kan èmi àti wọn. báyìí tá a ti ṣe master key. bàbá nígbà náà lọ́hùn ṣé ẹ ti pàdé wọn kẹ́ tó mú láyìn yẹn ni àbí nígbà tẹ́ ń lo láyìn ọ̀hún tán ẹ ṣe wá pàdé wọn. mi fojú mi rí wọn rí rárá tí mo fi ṣe album tí mo ṣe. nígbà tẹ́ wá ṣe bó lè ṣe wá pàdé. ṣe rí ẹni tó mú wa pàdé àti Dr. Yinka Ayéfẹ́lẹ́ ni bàbá wa Kọ́lá Olóòtú. ọmọ àdábánijà àbẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni àwọn ọmọ wọn mú mi pàdé bọ̀dá Yinka ní ọdún yẹn wọ́n ṣe interview fún mi ní radio station kan nìbàdàn so ìgbà tó ń ṣe interview yẹn fún mi wọ́n ní nígbà tó wá jẹ́ wípé ojúpọ̀nà títí Yinka ló wá mi ṣe wá ti ríra yín rí mo ní rárá àti ìra wa rí wọn rí wọ́n ní ọ̀dà náà wọ́n fẹ́ ṣe bóyá 30 years on radio lọ́dún yẹn wọ́n ní kó tó dijọ́ 30 years on radio mi àwọn àjọ dọ́fíìsì Yinka Ayéfẹ́lẹ́ báyìí inú mi á dùn tẹ́ bá lè mú mi ó sì mú yín débẹ̀ so adẹjọ sọ̀rọ̀ inú wọn dùn gan wọ́n ṣe dáadáa sí wọ́n mú yín débẹ̀ bẹ́ẹ̀ sà so
wọ́n dẹ̀ ṣe dára sí mi gan so wọ́n fi ọwọ́ ayọ̀ àtọwọ́ ìdùnnú ní Yínká Ayéfẹ́lẹ́ fi ń fa ìrìn àsàlátù mọ́ra Olúwa kó wọlé àwọn àfà títí wa náà Olúwa kó má yẹ kí wọ́n jábọ́. Allahumma àmín Allahumma àmín. ọ̀rọ̀ tẹ́ sọ ìrìn àjò yìí níbo ni Alhaji Ismail Abiodun Ọ̀rọ̀pọ̀ níbo ló ti wọlé ọmọ owó olódò ọba. Ẹ ṣé púpọ̀ onísábàbí ayọ̀ onísábàbí oríire mi ni Alhaji Ismail Abiodun Ọ̀rọ̀pọ̀ tí ó bá dọjọ́ ìgbẹ̀rẹ̀ káàmọ̀ Olúwa kó gbogbo alẹ́ mi tọ́lọ́run bá gbé adìde tọ́lọ́run bá ní kí Ọ̀rọ̀pọ̀ tọ́ka sí èèyàn kan tí ẹ̀ tọ́ka sí ẹ̀mí kan tó sọ di èèyàn nínú ayé tó mo yóò tọ̀ èmi kó tó tọ́ka sí mi gangan fúnra mi lèmi gan ti náwó wípé níwájú Olódùmarè gbangba Ọlọ́run ọba tó dá wa Allahu Akbar èmi ni ẹni náà tí Ọ̀rọ̀pọ̀ tó sì gbìyànjú fún tọ́lọ́run dẹ̀ ní kó dìde látara Allahu Akbar. owó ọwọ́ ara mi ni mo fi ṣe àkọ́kọ́ album mi ní èrè àsàlátù mo record èrè àsàlátù ní 2006 à ń gbọ́ nínú ilé fúnra wa and 2006 to this time bẹ́ẹ̀ 18 years ago àbí bẹ́ẹ̀ni 18 years ago ni à ń gbọ́ nínú ilé fúnra wa ẹ̀ẹ̀kọ̀ọ̀kan à ń mú fún wọn lóògùn rédíò ọba yín lò ó. mo dẹ̀ sì ń jẹ́ producer nílé iṣẹ́ Joat nígbà yẹn mo ṣe rẹ́kọ̀dù yẹn wípé bí mo ti ṣe composition yẹn fún oríṣiríṣi àwọn upcoming olórin mùsùlùmí wípé kọ́ báyìí ṣé wọ́n á rí kọ́ wọn get ẹ̀ so pattern tó ti wà nínú brain wọn yẹn náà ń lò lápadà fi ń ṣiṣẹ́ yẹn fún wọn ọmọ kékeré kan wá wà tí mo ṣe composition yẹn fún ọmọ yẹn get ẹ̀ gan-an à ń pè ọmọ yẹn ní Olúwatóbi Ayọ̀pọ̀ Tóbi Ayọ̀pọ̀ yẹn òun ni ẹ̀gbọ́n Aishat Ayọ̀pọ̀ tí gbogbo ayé mọ̀ sí Ìrẹ́pọ̀ Òbí lónìí Tóbi Ayọ̀pọ̀ yẹn ni mo kọ́kọ́ kọ kìíní yẹn fún lọ́dún yẹn mo kọ́ pé Allahumma ya Rabbana ìgèfèrè lànà arahamuna ya Rabbi jalaluhu ibi Nàìjíríà ń rè yìí kò tilẹ̀ yé wa rárá olórí ń parọ́ ọmọ ẹ̀yìn ń pa kò sólódò ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ igbóde kan jìbìtì ti bà ayé jẹ́ ó ṣá lọ bẹ́ẹ̀ ọmọ yẹn nìkan ló gẹ̀ẹ́tì kìíní yẹn mi kọ́ wọ́n máa fa sàlátù ránṣẹ́ yẹn fún un but òun ṣá gẹ̀ẹ́tì pattern wípé ká kọ́ bí jùjú yẹn ká tún fi kéwú sínú ẹ̀ kó dẹ̀ dùn ó dẹ̀ wà òkè lẹ́nu ẹ̀ ṣùgbọ́n àròó ṣe ìgbà tó wá di 2006 so mo ṣáà ta lé owó jọ gba àwọn tí mo fi ń blẹ̀ wọn lọ pẹ̀lú ẹ̀ ta lé owó jọ bá ṣe kíní ẹ̀ fúnra mi. bá ṣe fúnra yín. wọ́n á ṣe fúnra mi wípé kí n tẹ̀ ṣe wò bóyá a lè ṣe launching káwa náà fi rí nǹkan mú sí àpò. ìgbà tá a ṣe a bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ kékeré lórí rédíò ààrẹ ẹnìkankan mi ò gbìyànjú láti mú jáde wípé marketer gbà o because mo ní connection pẹ̀lú oríṣiríṣi àwọn marketers gan tó ti ń bá iléeṣẹ́ Joat ṣiṣẹ́ àwọn tí a jọ ń ṣe pẹ̀lú iléeṣẹ́ Joat àwọn ẹlòmíì náà tó jẹ́ marketers tó ti gbórúkọ mi ok producer iléeṣẹ́ Joat wọ́n bá produce iṣẹ́ yìí mo lè mú fún wọn mo lè mú fún Joat náà pé kán bá mi ta but mo ń ro nǹkan méjì rora mi pé tí n bá mú fún wọn sọ máa gbà ṣé wọn ní sọ pé o lórúkọ ṣáà bá lè tajà rí mo ṣáà ń wo pé mo fẹ́ ṣe launching owó ni mo wá pé mo fẹ́ ṣe launching títí tó fi di 2008 fọdún méjì so ìgbà tó wá yá iṣẹ́ yẹn a wá ń play ẹ̀ à ń pe ọkùnrin kan ní Akeem Eléégún yìí ìlù ni wọ́n máa ń lù àwọn ni wọ́n máa ń lu album fún oríṣiríṣi àwọn olórin lálálálálálálálá wọ́n máa ń lùlù fún wọn nínú studio ó gbajúmọ̀ gan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ olórin ló mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló mọ̀ Akeem Eléégún so a wá ń ṣe rìhásà iṣẹ́ kan lọ́dọ̀ mi mo wá ń play iṣẹ́ mi ẹ̀ wá ní iṣẹ́ yìí wà òkè ultimate ẹ jẹ́ ká mú iṣẹ́ yìí fún. ṣé iná ló ń pè ní ultimate. bẹ́ẹ̀ ni ultimate producer ni mo ń jẹ́ ń gbà yẹn. ẹ̀ ń jẹ́ ń gbà yẹn. ultimate iṣẹ́ yìí fine now
ẹ jẹ́ kí n múṣẹ́ fún Abíọ́dún ọ̀rọ̀ kan mo ní Abíọ́dún ọ̀rọ̀ kí lẹ pè lọ́hùn mi ní connection kankan pẹ̀lú Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ o oyin lọ́mọ jọ ń tiẹ̀ báwo ni láti gẹ̀ẹ́tì Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ ní èèyàn ọjọ́ ń gbé lágége ni mo ní ok no problem ó yá ẹ mú kọ́pì ilé yìí lọ fún wọn nígbà tọ́rọ̀ pọ̀ gbọ́ bọ́n ṣe pè mí nìyẹn pé tó bá ti di ọjọ́ Thursday kí n bá wọn mú master iṣẹ́ yẹn wá pàdé àwọn ní Paramount FM lábẹ́òkúta Paramount FM ní ọ̀rọ̀pọ̀ tí máa ń ṣe program lábẹ́òkúta ń gbà yẹn every Thursday láàárọ̀ ìgbà tó di ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tá à ń gbọ́ṣẹ́ yẹn jẹ́ ọjọ́ Sunday à ń ṣe rìhásà iṣẹ́ kan níjọ́ Sunday yẹn ni a máa lọ record iṣẹ́ yẹn ní Monday nígbà tó di àárọ̀ Monday mo jí lọ sí studio tí mo ti record ẹ̀ ọ̀tọ̀ ní studio tá a ti fẹ́ ṣe Abẹ́òkúta ni mo ti record iṣẹ́ mi Èkó láti fẹ́ wá record album tá à ń rí àzẹ yẹn tèmi kọ́ mo kàn produce àwọn ènìyàn ni àgbọ́yé nígbà tí màá dé studio kí wọ́n lè ṣiṣẹ́ wọn níṣẹ́ ti parẹ́ tẹ́ fẹ́ lọ fún Ọ̀rọ̀pọ̀ a fẹ́ lọ fún iṣẹ́ yẹn ti parẹ́ lórí system àdẹ̀ tí copy master àti copy master nígbà yẹn wọ́n kàn copy kíní yẹn fún mi sórí kẹsẹ̀tì àwọn kẹsẹ̀tì tá a máa ń mú káàkiri máa ń ṣe nígbà yẹn ó máa ń yí roborobo yẹn bẹ́ẹ̀ ni ìyẹn kọ́ kò sí lórí CD yàrá CD ni a fẹ́ mú lọ sí ọ̀dọ̀ Ọ̀rọ̀pọ̀ CD náà mú lọ sí factory láti lè fi ṣe mass dubbing àti pé tó bá mú kẹsẹ̀tì lọ kíní quality sound iṣẹ́ yẹn ó máa reduce so a máa padà sí studio pé a máa tún iṣẹ́ yẹn ṣe ni ó tẹ̀ sú nígbà yẹn mo gbé irú àgbákò ilé ọlọ́run wáyé. bàbá ẹni pé ó parẹ́ yẹnyẹn ní studio kí lẹ wá ṣe bó lẹ ṣe rìn. a ní láti tún ṣe èmi mo kó rẹ̀wẹ̀sì ọkàn but Olúwa fi èèyàn kan tì mí lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ manager mi nígbà tí mo ti ń produce òun náà dẹ̀ ni manager mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọrin náà so but ń sìn báyìí Canada ta lọ ní June ó ti dúró sọ́hùn. ẹ ti lọ Canada alhamdulilayi so wọ́n ti dúró sọ́hùn. wọ́n dúró sọ́hùn àbọ̀ sámọ yín lọ́wọ́. kò sá o. wọ́n dúró sọ́hùn ni. fúnra mi ni mo ní kó. ọlọ́fà àlùbáríkà sí kí lẹ sọ fún Abíọ́dún Ọ̀rọ̀pọ̀. so aṣápadà rẹ́kọ́ọ̀dù iṣẹ́ yẹn àtúnṣe àwa mú lọ fún Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ exactly bá ṣe ṣe eléyìí tó parẹ́ yẹn náà. ẹ sì rí géètì ẹ sì rí ṣe kò dínkù kò yọ kúrò kò lékún. kò yọ kúrò nǹkan tó kàn lékún nínú ẹ̀ ni wípé àpadà wá kí Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ sí inú ẹ̀ so aṣáàmù master fún wọn ó ṣe di pé wọ́n gbé kẹsẹ̀tì yẹn jáde ní ọdún náà nìyẹn o wọ́n kọ́ làwọn máa ya fídíò mi ní ẹ máa ya fídíò èyí lè fi millions of naira ni wọ́n fi ya fídíò náà lọ́dún yìí. ta ló sanwó ẹ̀. Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ náà ni. bisimilayi kulu wàllah fún Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ bisimilayi rahman kulu wàllah had allah sọmọ lẹmu yẹdi lẹmu lẹmu abikula fún kọlọsí àbá foríjì Ọlọ́run foríjì yá mi náà. àmín. náà. so bá a ṣe pàdé àti Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ nìyẹn láti pàṣẹ brother Akeem Eléégún Olúwa aláàánú jùlọ kó bá kẹ́ Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ kó bá mi ṣe àlékún àánú ọlá fún brother Akeem Eléégún náà. àmín àtọ̀gá mi náà. bẹ́ẹ̀ sì àkìlẹ̀jú. bó ti wá rí nígbà wa ni ògo dé ìràwọ̀ dé ẹwà tẹ́tẹ́ di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ yìí. látòrí first album yẹn náà ni Ọlọ́run ti ṣe cause bá ṣe bó ṣe jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ káàkiri èmi gan mo jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ kiri àbí rẹ́kọ̀dù tí mo kọ yìí náà kọ ni àbí títí èmi náà ni nígbà tí fídíò tiẹ̀ tó wá di pé wọ́n play fídíò yẹn lórí TV tàbá ti débi kan èrè àsálàtù. abẹ́ lọ lẹ́yìn abẹ́ lọ sẹ́yìn o rò pé ẹ bá mi dàbí àbólẹ̀ ẹ fi kò sẹ́ni tí kì í ṣàdúrà tó bá jẹ́ pẹ́ta ládùá kò sẹ́ni tí kì í ṣe torí pé Ọlọ́run náà ní ká pè òun ká tó ṣe rẹ́kọ̀dù gan la ti ń ṣàdúrà yìí pé Olúwa ṣàánú fún mi lànà fún mi má jẹ́ kí n kú sọ́nà bí efin má jẹ́ kí tèmi gbé nínú ayé so àmì lè tó gbà ṣùgbọ́n mo nígbàgbọ́ pé àdúrà àwọn òbí wa òun ló gbà jù lórí. láìpẹ́ ní nǹkan lákọ̀ṣẹ́ láàrin ẹ̀yin olórin mùsùlùmí tí ó fẹ́ẹ́ má ṣẹlẹ̀ rí ikú Rúkà Gàwátì Allah àpàrọ̀kọ́lọ́mbà gáfà rẹ̀ kò foríjì nígbà tí kìíní tó já fáwò tó já pàwò bó ló ṣe lára yín. ó lágbára gan-an Ọlọ́run kó máa ká ríró ẹ̀ mọ́ Allahumma àmín ríró ẹ̀ mọ́ kó ló bá rọ àwọn ẹbí ẹ̀ lójú kó ló bá rọ àwa tá a jẹ́ alásùnmọ́ ẹ̀ náà lójú torí pé lé ní báyìí sìn
mo kàn tún rántí Rukayat Gawat ni mi ìrántí pé ó ti kú mọ́. Allahu Akbar. ìgbà míì wà tí màá ní pé mo dẹ̀ fẹ́ pe Rukayat o. kí làjọṣepọ̀ yín? àjọṣepọ̀ torí mo rí pé kọ́líńjọ ìmọ́lẹ́dẹ̀ èmi náà wá bẹ́ẹ̀ lọ́dún náà lọ́hùn. kí làjọṣepọ̀ yín? dánmọ́rán gan-an ó ti pẹ́ gan-an tàtijọ́ wa àtàlájà Rukayat Gawat ó ti pẹ́ gan-an wàláì ó ti pẹ́ gan-an ó ti àtàlájà Rukayat Gawat. aláàmọ́rin ó dá èmi gbogbo àtakò náà sí. aláàmọ́ láti iléeṣẹ́ AK Media Concept látọ̀dọ̀ aláṣẹ àti olùdarí wa arábìnrin Yọ̀sọ́lá àyà àṣekún wọn ní kí afẹ́lẹ́ ìkàbí dúpẹ́ pé ẹ ṣeun tí ẹ bá wa débí lónìí o. Yes, sir. bàbá wa ẹ kọrin kí àwọn fi dágbére díẹ̀díẹ̀ pé a ti ń lọ ẹ kọrin fún onídúpẹ́ ẹ fún oníkìwá ní orí ètò Oyin Mọ́mọ́. Àrẹ̀mú Adé mo dúpẹ́ lọ́wọ́ olóòtú àti gbogbo òṣìṣẹ́ pátápátá nílé iṣẹ́ AK Media Concept Limited. AK Media Concept Limited tó kárí ayé pátápátá. Bẹ́ẹ̀ni. Oyin Mọ́mọ́ lẹ́tọ̀ ẹ jẹ́ ká jọ máa wò ó Oyin Mọ́mọ́ lẹ́tọ̀ ó ń dùn nílé mi o bó ṣe ń dùn nílé mi o ló máa dùn nílé rẹ o Oyin Mọ́mọ́ lẹ́tọ̀ ó ń dùn nílé mi o bó ṣe ń dùn nílé mi o ló máa dùn nílé rẹ o. bá ṣe máa dùn nílé tiwa àti lọ́dẹ̀dẹ̀ gbogbo kálukú náà nìyẹn o. Adéròmú Kazeem ni orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ọmọ Àjàlá Erin ọmọ Àjàlá Ọ̀sọ̀ Ṣàngó ará Àbáyọ̀mí mo di Ọya ìdí òrì mo wá dòṣà tí gbogbo ara Ajíkànjẹ́ fi obì kàn òun náà ni Ọya alájọlọ ni wọ́n fi ojú di o ẹ já lọ sí ilé bàbá mi ní Sàárẹ̀ ó dàbọ̀.